Africa Content TV. Mo kí èmi náà tí Ọlọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àrólé rẹ̀. Mi gangan kọ́ ni ọba, èmi gangan kọ́ lọ́ba, èmi gangan kọ́ ni kábíyèsí. Àrólé Ọlọ́run ọba lè fi. Nílùú Ìwó, ọba àwọn ọba là ń kí, wọ́n yé pé lọ́ba àwọn ìjòyè, wọ́n yé pé lọ́ba àwọn èèyàn, nítorí ó ti fi ọba tí ó máa jẹ́ ọba àwọn èèyàn sórí ilẹ̀. Láti ìsinmi lọ́ba, bẹ́ẹ̀ bọ́lọ̀ ń lọ́ba, ààfin ọba, òun là ààfin Ọlọ́run ọba. Ilé yìí tá a wà ilé Ọlọ́run, ààfin Ọlọ́run. Èmi ò sí ní nǹkan míì tá a máa ṣe ju kí n máa jà fún Ọlọ́run ọba lọ. Mo sì kórìíra tí wọ́n bá ń sìn yàtọ̀ sí Ọlọ́run, nítorí mo gbọ́dọ̀ jẹ́ ẹni tí yóò máa sọ̀rọ̀ Ọlọ́run ní gbogbo ìgbà. Àrólé Ọlọ́run, ọ̀rọ̀ Ọlọ́run ní máa sọ. Ọba gbọ́dọ̀, nítorí tí ń jọba, kò sẹ́nì kankan tí ń jọba, kò sí òòṣà àkúnlẹ̀bọ kan tí ń jẹ́ ọba, kò sí nǹkan míì tí ń jẹ́ kábíyèsí àfọlọ́run ọba. Ṣé òun ló yẹ ẹ̀mí? Ipò tó sì yẹ kí n máa rólé fún òun lórí ilẹ̀, kí n máa jẹ́ ọba lórí àwọn èèyàn, lórí àwọn ìjòyè. Ṣé òun ló fi mí jọba sí nǹkan kan míì? Èèyàn kan ló fi mí jọba o. Bẹ́ẹ̀ náà mo kí gbogbo àwọn bàbá wa jáde. Ètò ìmúwá yìí ọ̀ ti ìmúwá yìí gan-an ètò ọ̀dà ó ti dá báyìí. Mo kí bàbá wa kọ́lọ́fọ̀ kẹwọn, bàbá wa lé àmì, bàbá bá kiri olùkọ́ àgbà. Mo kí gbogbo àwọn bàbá arẹ́rẹ́ kí gbogbo wọn kọ́lọ́fọ̀ kẹwọn. Lẹ́yìn náà àléfà wọn ni àléfà bàbá Mukadam àti gbogbo àwọn tí wọ́n jọ ń ṣe. Mo kí ní wọ̀. Lẹ́yìn náà mo kí gbogbo àwọn dọ̀tọ̀ wa. Mo kí àwọ̀zẹ̀, mo kí gbogbo àwọn ìmáàmù bẹ̀rẹ̀ lórí àlejò pàtàkì wa tá a wá tún níbí. Ìmáàmù tó gbé ọ̀pọ̀lọpọ̀ ìmáàmù bì. Ìmáàmù tí Ọlọ́run ló ní kí wọ́n máa lo ìgbà tiẹ̀. Wọ́n máa ń sọ̀rọ̀ ìmáàmù nílẹ̀ Yorùbá. Ẹ̀yin ìmáàmù ló kú, ẹ̀yin náà ṣiṣẹ́ níbẹ̀. Kì í ṣe pé ẹ̀yin náà ò sí. Náà wà bí àwọn máàmù ìlú máa iṣẹ́ ìyànládùá rẹ̀. Ẹ̀yin náà ẹ̀ka ara máa wo àtàrí àjànàkú ni máa mú. Bẹ́ẹ̀ bá ti ní ẹsẹ̀ ó ní èyí bẹ́ẹ̀ yóò ọ̀dà àmọ́ mo ti ní kí ẹ lọ gbé tinú ilé wá. Ṣùgbọ́n ń pa àwọn òsì bíá. Ọba ti ní ẹsẹ̀ bọ́ lẹ́nu tí Ìmáàmù àgbà Ọ̀fà tó ṣe ń lọ káàkiri náà ní ọlẹ́nu. Ọlọ́run ní sì máa fún èèyàn ní ìgbà yìí tó wà wá gbà pé wọ́n là kọ́ńtọ̀ tó lè ṣe wáì lérò tó ń jà wọ́n. Ìtí Islam kọ́ wa ní gbogbo nǹkan pátá àtọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. Àti kú ni, àti iye ni, àtọ̀ olówó ni, àtọ̀ tálíkà ni, ọ̀dọ̀ ẹ̀ ló ti wá. Wọ́n tálíkà gbọ́dọ̀ Ọlọ́run sùúrù lónìí. Ẹ̀yin àfáà náà tọ̀ wá tí ìgbà lónìí ní sùúrù Ọlọ́run bí ọlá wá fún wọn. Kálukú béèrè ọlá Ọlọ́run ó sì kàn. Wọ́n wá tà wá sáré bìlì hákì. Wọ́n tà wá sáré bìlì hákì.
pẹ̀lú sùúrù ní ẹni tí bá ń lò gbà lọ ní sùúrù nígbà tiẹ̀ náà ní. Mo kí àwọn ọmọ ọba àti ìjòyè àwọn ọmọ ìlú kọ̀ọ̀kan mo kí yín. Mo kí ìmáàmù Ọ̀fà, mo kí yín pé wá láti Ọ̀fà ìjókòó báyìí nínú ọlá tó lọ ń ṣe fún yín. Ọba Nkọ́lọ́ba o. Ní àtàtà ọba Mufta Gbàdàmọ́sí ẹ bá ń kí. Mo kí gbogbo ẹ̀yin ìmáàmù ìlú, ìyẹn olórí ìmáàmù ọjọ́ látòrí olórí ilé ike. Mo kí yín o, kí gbogbo ìmáàmù pátápátá, ìmáàmù àwọn Islam, ìmáàmù Islahudeen. Mo kí gbogbo Al-Wazir, mo kí Mufti gbogbo ilẹ̀ Yorùbá. Àwọn èèyàn ní wọ́n yan Mufti gbogbo ilẹ̀ Yorùbá. Ọba olóò tó wà nílẹ̀ Yorùbá tó lè yan Mufti. Ní Sókótó ta ní yan Mufti Sultan, ní Ìlọrin ta ní yan Mufti ọba. Bẹ́ẹ̀ bá ń jẹ Mufti ìjọ àní ọmọ jẹ ìjọ nù, wọn kálukú lè ní Mufti níbẹ̀. Ṣùgbọ́n nílẹ̀ Yorùbá tá a wá èkó sí ìlú tó ní tàn Ìwó, ọba tó mú Islam wá fún gbogbo àfáà. Nílẹ̀ Yorùbá yòókù àwọn àfáà ló mú Islam lọ bọ́ba. Ẹni ìlú tí a yìí, yàrá sì sọ pé Kírísítẹ́nì kẹjọba rí irọ́ ni à ń pa. Mùsùlùmí nígbà bàbá Abímbọ́lá tó du oyè lákọ̀ọ́kọ́ tó ní Kírísítẹ́nì ló wọ́n ní rọ́ọ̀lù àlè ìfipò. Àlè ìfi kí ni ìjọba? Àlè Kírísítẹ́nì ìjọba. Nígbà ọba wa tó kó wa tó padà wá. Nígbà tí wọ́n padà wá, ó ní àdìyá tù ló pọ̀ ní. Mùsùlùmí ni mí. Àwọn ọmọ Abímbọ́lá wà bí. Ọlọ́pọ̀ ọ̀run kẹ́ bàbá wa Abímbọ́lá. Mùsùlùmí ni mí o. Ilé ìyá alájọ ní ẹ̀sìn ti kéwú. Ọba padà láti kírun ní ẹ̀sìn ṣe tíṣà. Àbí ẹ̀yin ibo ní ẹ̀sìn ṣe tíṣà, ẹ̀yin ọmọ ọba. Wọ́n sì padà wá, wọ́n bá dúdú ọba lẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí Mùsùlùmí sì bọ́ ọbẹ̀. Mo ṣe wọ́n lọ́ọ̀ ní sọlẹ́ mo ṣe orí oyè, wọ́n bá tún ṣe ó fẹ́ jì olóòdù bẹ́ẹ̀ lọ sí Kiriyó. Láti Kiriyó àti Mùsùlùmí gbogbo wa lọ lọ́ọ́ dá ní Mùsùlùmí. Ìmọ̀ náà lọ́kàn ni à ń pè ní etí baba ńlá àti wá sí ìṣẹ̀lú. Mo kí gbogbo ẹ̀yin ọkùnrin lóbìnrin ẹ̀yin baálẹ̀, mo kí yín. Àwọn ọba náà ti wà ní ìtẹ́lẹ̀ bọ̀, mo kí lóyè lóyè, mo kí gbogbo òlú. Àwọn ọmọ ọ̀gbọ́n ní Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ahabuli min kulli man fawqa shara. Oribo naka, oribo naka, oribo naka. Wàhálà kátìlì bàtà bèèmọ́ kàtì àǹkàrà òru ìyànà òrùlé-wà. Ìyàwó ẹ̀kọ́ ọ̀gbọ́n ẹ̀kọ́ yẹn. Allahu Akbar. Dr. Aziz ló kí ọ̀dọ̀ tó wá. Imam ọba mo mọ̀ pé ẹni bí tẹ̀ ń lọ. Mo ń pọ̀ mbẹ́. Bẹ́ẹ̀ bá ti fẹ́ ọba ti ń pè yín bẹ̀. Mo yọ̀ǹda. Allahu Akbar. Mo kí ọlọ́pọ̀ ọ̀run fẹ́ máa mú wa tó ṣe ìgbésẹ̀. Gbogbo àyẹn ọ̀tún máa ń kó jọ ti gbogbo àwọn central mosque ṣáláṣí ọba. Ọ̀tá ń sọ bí ilé ni ọ̀rọ̀ pọ̀ máa yò sí mo yọ̀ǹda. Ọkùnrin àgbà ọ̀pá.
máàmù tó ju ìmáàmù lọ. Bọ́ba ìlú ọ̀bá sọ́ra nítorí jẹ́ bọ́ba ìlú sí láàrin. Bọ́ba ń bọ̀ ọ̀sà kò ju máàmù lọ. Ọlọ́run ṣàánú. Ọba tí bá ti ń bọ̀ ọ̀sà ẹ̀yin ọmọ lọ bọ̀ ọ̀sà rẹ̀. Ọba tí bá ń bọ̀ ọ̀sà kò yẹ lọ́ba mọ́. Gbogbo ẹnu mo fi sọ Ọlọ́run lọ́ba. Bọ́ba bá ti ń bọ̀ ọ̀sà ṣe gbọ́ ìmáàmù. Ọlọ́run ní máa ń yanba. Bọ́ba ọba ń sin Ọlọ́run nìkan mọ́ tó ní gbogbo ẹ̀sìn ló ẹrù fà á nítorí àwọn olórí ìlú nígbà